Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti tú àṣírí ní abúlé tí ó wà lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn abúlé Àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀, wípé kò dín ní àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn bíi 200, ìyẹn 200 Àmọ̀tẹ́kùn operatives ní àwọn afẹ̀míṣòfò ni wọ́n ti pa káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọdún péréte sẹ́yìn, tí gómìnà Ṣèyí Mákindé sì jẹ́ kó di mímọ̀ pé ètò ààbò tó dojúrú ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Yorùbá pé ó ti burú kọjá sísọ, ó sì jẹ́ nǹkan ìbànújẹ́. Ẹ rántí wípé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún tó kọjá yìí, ìyẹn the 15th of May 2026, ó ní àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì iná máa ya wọ abúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́, ìyẹn abúlé Àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ àti Yáwọ́tà, táwọn méjèèjì tán wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Oríire, tó sì jẹ́ pé níbẹ̀ ni wọ́n ti jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ rẹpẹtẹ tí wọ́n jí wọn kó wọnú igbó lọ. Lójú ẹsẹ̀ níbi tó ti ń jí wọn gbé ni wọ́n ti yin ìbọn pa olùkọ́ kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Joel Adéṣíyàn. Nígbà wọ́n sì kó gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà dénú igbó, níṣe ni àwọn oníṣẹ́ ibi ni wọ́n tó ṣe àfihàn fídíò olùkọ́ kan tó ń jẹ́ Michael Oyedokun bọ́n ṣe ń dùnbù ẹ̀ bí ẹni tí èèyàn ń dùnbù màálù, tó sì pa ní ìpakúpa. Ìṣẹ̀lẹ̀ yìí ó di ariwo ńlá tó sì jẹ́ pé dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí ni àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà ó sì wà lákàtà àwọn báńdíìtì tí wọ́n ti rí wọn gbà sílẹ̀. Ṣá o, ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe 30 nínú oṣù karùn-ún tó kọjá yìí, the 30th of May 2026, ìní gómìnà Ṣèyí Mákindé ló ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà láti bá àwọn aráàlú ọ̀hún sọ̀rọ̀ àti láti bá àwọn tí ọ̀rọ̀ ọ̀hún láti bá wọn kẹ́dùn nípa ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún. Nínú ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ni ó ti tú àṣírí àjálù tó ń ṣẹlẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ kó di mímọ̀ wípé ètò ààbò ó ti kọjá nǹkan táwọn èèyàn rò nítorí pé ètò ààbò kọjá sísọ. Gómìnà Ṣèyí Mákindé ní láàrin àsìkò péréte, ó ní àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tí àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá tí wọ́n dá sílẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn, ó ní àwọn tí wọ́n ti pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu àsìkò díẹ̀ sẹ́yìn wọ́n ti tó ní 200 Àmọ̀tẹ́kùn operatives. Gómìnà Ṣèyí Mákindé ní àwọn aráàlú wọn lè mọ eléyìí rárá, ó láwọn táwọn ń ṣe àkóso tí àwọn wà ní ìjọba ni àwọn lè mọ eléyìí, tó sì ní àwọn kì í sọ irú ẹ̀ síta fún àwọn aráàlú láti má sì jẹ́ kí ìbẹ̀rùbojo kó wà, ṣùgbọ́n tán ní kọ́lọ̀ mọ̀ pé ètò ààbò náà ó ń fún gbogbo àwọn ní àìróorunsùn àti wàhálà gidigidi.